Aku ojúmọ́, aku ojúmọ́, aku ojúmọ́mọ́, ojúmọ́ owó, ojúmọ́ ayọ̀, àtàìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa bójúmọ́ tèmi ṣe mọ́ ire gbogbo lọ́dẹ̀ wa lọ́jọ́ ti tèmi. Mo kí wa káàbọ̀ sórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lórí bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, lókè òkun, káàkiri orílẹ̀‐èdè àgbáyé. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà fún ti àkókò yìí. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti júwe ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olótìtọ́ ènìyàn èyí tó yẹ ní ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àjàkálẹ̀ àrùn tó ń jà kiri gbogbo ilẹ̀ adúláwọ̀ ló ti ṣe bẹ́ẹ̀ gborí wọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí o, gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìwádìí àti ojútùú sí àjàkálẹ̀ àrùn bí wọ́n ṣe fi léde. Fúlàní kan ni ó ba èrè oko tó tó mílíọ̀nù mẹ́rin dín díẹ̀ tó bàjẹ́ ní ìpínlẹ̀ Èkìtì, òní ó bá ṣe bẹ́ẹ̀ di èrò ilé ẹjọ́. Nílùú Èkìtì bákan náà, ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ náà ti tẹ bàbá tí ó lu ọmọ ọdún mẹ́rin ní ìlùkulù tó sì fi ṣe ní èṣe yamayama. Ẹ fi páńpẹ́ òfin gbé gbogbo ẹni tó bá ń pariwo wípé Igbo must go ní ìlú Èkó. Àwọn àgbààgbà ilẹ̀ Igbo ni wọ́n pé gbàjarè sí ìjọba àpapọ̀. Àwọn ẹgbẹ́ onírẹsì ní ìpínlẹ̀ Ògùn ti tú jáde síta láti ṣe ìfẹ̀hónúhàn tó ń ti ìwọ́de tó lámìlaka látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn kan àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù tí wọ́n ní wọ́n ń já ṣọ́ọ̀bù àwọn láti kó ráìsì lọ. Látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ti ń di lemọ́lemọ́ nílùú Òṣogbo tí ń ṣe nílùú ìpínlẹ̀ Ọ̀ṣun, gbogbo àwọn olùgbé agbègbè tí ìjàmbá náà ti ń ṣẹlẹ̀ ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti tètè wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ ojú pópó ọ̀hún. Ní ti Yorùbá Nation, àwọn tí wọ́n jẹ́ ajìjàgbara tí wọ́n pè fún ìdásílẹ̀ ọmọ Oòduà ni wọ́n ti pe gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ wípé kí wọ́n tètè jẹ́ kí àwọn bẹ̀rẹ̀ ìpè àti ìtanilólobó èyí tí ó ń pè fún ìdásílẹ̀ ọmọ Oòduà báyìí. Ní ti Biafra Nation, káàkiri ilẹ̀ Ìgbò ó ní àwọn ọmọ ilẹ̀ Ìgbò náà ti ń ṣe ikú pa àwọn agbófinró àti àwọn sójà ní ìlú ọ̀hún, gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí Simon Ekpa tó fi sójú òpó rẹ̀. Ní ti ìròyìn ilẹ̀ òkèrè, igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Kamala Harris ó ní òun ti ṣe tán báyìí o láti ṣe ọ̀rọ̀ ìta gbangba ẹlẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ olùdíje ẹgbẹ́ rẹ̀ ẹ̀yìn Donald Trump. Ní ti ìròyìn ìdárayá, ẹni tó jẹ́ atamátàsé ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea tẹ́lẹ̀ rí John Michael Obi ó ti pe ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea náà wípé wọn kò gbọ́dọ̀ fi àkókò ṣòfò láti kówó lé ẹni tó jẹ́ Victor Osimhen ní rírà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ yìí èyún Ibrahim Shettima ni ó ti sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ló yẹ lẹ́ni tí a yàn sípò pẹ̀lú bó ṣe jẹ́ olótìtọ́ àti olódodo ènìyàn ní orílẹ̀-èdè yìí. Shettima tó sọ èyí di mímọ̀ lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n jẹ́ oníròyìn. Ó sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kò wá ayé mọ́yà tó sì jẹ́ olótìtọ́. Ó ní láti ìgbà tí òun ti mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, aago ọwọ́ kan ṣoṣo ó ní òun máa ń rí ní ọwọ́ rẹ̀. Ó sọ di mímọ̀ wípé nígbà tí àwọn ń gbèrò láti kó ẹgbẹ́ òṣèlú APC jọ tí àwọn lọ rèé bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé rẹ̀ tí ń bẹ ní Èkó, ó ní níṣe ni ilé òun ó dára ju ilé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà lọ. Bákan náà ló tẹ̀síwájú wípé lẹ́ẹ̀fì mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò wá ayé mọ́yà, bẹ́ẹ̀ ni ipò ayé kankan kò sì jọ lójú pẹ̀lú. Níṣe ni àwọn bá lọ́jọ́ náà tó mu gàárì àti ẹ̀pà. Onírú ààrẹ yìí ó ní ó yẹ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa bẹ̀bẹ̀ kí wọ́n sì máa gbàdúrà fún, torí wípé ààrẹ tó jẹ́ olótìtọ́ àti olódodo ènìyàn òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe.
àjàkálẹ̀ àrùn tó ń jà kiri gbogbo ilẹ̀ adúláwọ̀ ti ṣe bẹ́ẹ̀ gborí wọ orílẹ̀-èdè nàìjíríà báyìí o. ẹni tó jẹ́ olórí àjọ tó ń wá ojútùú sí àjàkálẹ̀ àrùn nílẹ̀ yìí èyún ọ̀jọ̀gbọ́n Jídé Idris ló sọ èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde lánàá. ó jẹ́ kó di mímọ̀ wípé káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó ní àjàkálẹ̀ àrùn tí wọ́n pè ní monkeypox náà ó ní ó ti dé, pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ tó jẹ́ 23 nínú ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà 23 ni ó ti ní àjàkálẹ̀ àrùn monkeypox báyìí, nínú ètò sì ti já sí wípé ènìyàn 39 ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ní àrùn náà ní ara. ó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà àrùn àjàkálẹ̀ àrùn náà ó ní kò tí ì gbẹ̀mí ẹnì kankan o, ṣùgbọ́n ó ní àwọn ti gbọ́dọ̀ pàkítí mọ́lẹ̀ kí àwọn sì ti máa wọ ojútùú sí ìṣẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn náà kó tó di tọrọ fọ́n kalẹ̀. bẹ́ẹ̀ náà ló sì pé gbogbo àwọn ìṣèjọba ìpínlẹ̀ yìí wípé kí wọ́n ya ikọ̀ ojú ni alákànfin sọrí nípa àjàkálẹ̀ àrùn yìí, nínú ètò ti dákọ̀ ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Enugu, ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ Cross River, ìpínlẹ̀ Akwa Ibom, ìpínlẹ̀ Adamawa àti ìpínlẹ̀ Taraba tó fi mọ́ olú-ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá wípé kí wọ́n ya ikọ̀ ojú ni alákànfin sọrí pẹ̀lú bí àjàkálẹ̀ àrùn monkeypox náà bí ó ti ṣe ń jà rìnrìn káàkiri orílẹ̀-èdè nàìjíríà báyìí. Fúlàní yìí ni ó ṣe bẹ́ẹ̀ ba èrè oko tó tó mílíọ̀nù mẹ́rin dín díẹ̀ tí ó bá jẹ́ ní ìpínlẹ̀ Èkìtì ni ó bá sì bá ara rẹ̀ ní ilé ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ Èkìtì náà. Fúlàní darandaran tí ọjọ́ orí rẹ̀ kò tí ì jẹ́ ọmọ 20 ọdún lọ tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammadu Bello ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí tó sì ti wà ní ilé ẹjọ́ níbi tó ti ń jẹ́ ẹjọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú bí wọ́n ṣe ní níṣe ni ó da màálùú wọ oko àwọn ènìyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èyí tó ti ba èrè oko tó dín díẹ̀ ní mílíọ̀nù 4 tó ti bà á jẹ́ ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbèfọ́ba bí ó ṣe sọ di mímọ̀ ìyún Elijah Adéjàre ó ní ọjọ́ 10 inú oṣù kẹjọ ọdún tá a wà yìí ó ní Fúlàní darandaran náà ni ó ṣe bẹ́ẹ̀ wu ìwà ọ̀hún ní agbègbè tí wọ́n pè ní Ìdó Ilé Èkìtì, pẹ̀lú bó ṣe já sí wípé nínú oko ẹni tí wọ́n pè ní Àwíyé Olúṣọlá ó ní ó ti ba èrè oko tó jẹ́ 300,000 jẹ́. bẹ́ẹ̀ náà ni ó ba èrè oko tí kò dín ní 2.8 million tí Òní Samson tinú oko rẹ̀. bákan náà tẹ̀síwájú wípé 300,000 èrè oko ó ní ó bàjẹ́ nínú oko Ìgbàlájọbí Adéyọmí, pẹ̀lú ó tún ṣe bẹ́ẹ̀ ba èrè oko tó kò dín ní 400,000 nínú oko Akínọlá Sunday tí ó bàjẹ́ tí àpapọ̀ rẹ̀ ó sì jẹ́ díẹ̀ tó fi dín mílíọ̀nù 4. wọ̀nyí o adájọ́ àgbà nílẹ̀-ẹjọ́ májísírèètì ọ̀hún Bánkọ́lé Olúwaṣánmi ó ní pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn yìí níṣe ni yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ náà sì ni ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ìyún Adéyẹmí Ẹ̀gbẹ̀bí ló rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ ọ̀hún pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fún àwọn ní ààyè díẹ̀ kí àwọn fi ṣe ìwádìí ọ̀rọ̀ náà dáadáa, pẹ̀lú kí wọ́n fún àwọn ní bẹ́ẹ̀lì ọ̀dọ́kùnrin tó jẹ́ Fúlàní darandaran ọ̀hún kí àwọn lè rí ojútùú sí ìṣẹ̀lẹ̀ náà. bẹ́ẹ̀ lẹ́yìn ló sì fi ọwọ́ rẹ̀ gbáyà wípé arákùnrin òun tó jẹ́ oníbàárà òun kò ní tayọ bẹ́ẹ̀lì tí wọ́n bá gbé kalẹ̀ fún un. èyí ló wá fà á tí adájọ́ Bánkọ́lé Olúwaṣánmi tó fi wá sọ wípé kí wọ́n lọ rèé mú bẹ́ẹ̀lì tó jẹ́ 80,000 naira èyí 80,000 naira kí wọ́n fi ilẹ̀. bẹ́ẹ̀ náà ló sì ní òun ti sún ìgbẹ́jọ́ Fúlàní darandaran tó ba èrè oko náà jẹ́ sí ọjọ́ 6 inú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. nínú ìlú Èkìtì náà mo sì wà bákan náà ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ náà ti tẹ bàbá ẹni bí kan báyìí o, èyí tí wọ́n sọ wípé ó lu ọmọ ọdún 4 ní ìlúkulù tí ọmọ náà sì fi gba ọgbẹ́ tó pọ̀ ní ara rẹ̀. bàbá ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kúnlé Ògúnnúsì òun ni ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu tó sọ di mímọ̀ wípé lólùlù ìpínlẹ̀ Èkìtì tí ń ṣe Adó Èkìtì gan ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ta àwọn lólobó wípé bàbá òun Ògúnnúsì ó ní ó lu ọmọ ọdún 4 ní ìlúkulù tí àpá sì fi pọ̀ lára ọmọ náà. nígbà tí wọ́n débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níṣẹ́ ni wọ́n bá Kúnlé ọ̀hún Ògúnnúsì tó ń lu ọmọ ọdún 4 náà ní ìlúkulù lọ́wọ́ tí wọ́n sì ti fi páńpẹ́ òfin mú un. ó sì ní àlàyé nígbà tí ọwọ́ bá
wípé ní tó jẹ́ kí òun ṣe ìwà yìí ni pé ọmọ náà ni ó ní ìjàngbọ̀n lọ́wọ́ tó sì ti pin òun lẹ́mìí, àmọ́ o ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn olùgbé agbègbè náà ni ó ti di gbogbo ìgbà àti lemọ́lemọ́ Ògúnnúsì kó mọ́ fi nǹkan líle bíi irin àti nǹkan burúkú míì kó máa fi lu ọmọ ọdún 4 ọ̀hún, ṣùgbọ́n Sunday Abutu ni kò sóhunkóhun, bẹ́ẹ̀ ni kò sí àní-àní àti iyèméjì tí àwọn ti rí òkodoro ọ̀rọ̀ báyìí. Ilé ẹjọ́ ló kù tí ó gba Ògúnnúsì ló ń tẹ̀ lórí ẹ̀sùn ìsọmọ báṣubàṣu tí wọ́n fi kàn án ọ̀hún. Ẹ fi páńpẹ́ òfin gbé gbogbo ẹni tó bá ń pariwo Igbo must go nílùú Èkó. Àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò ni wọ́n pariwo fún ìjọba àpapọ̀ bẹ́ẹ̀. Bí ọjọ́ mélòó kan báyìí ni ìròyìn ti ń tàn káàkiri pẹ̀lú bí àwọn kan tí wọ́n kóra wọn jọ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń sọ wípé gbogbo àwọn ọmọ Ìgbò tó wà ní orílẹ̀ Yorùbá ni wọ́n gbọ́dọ̀ padà sí ilé bàbá wọn nítorí pé ilé báyìí ò ní ààbọ̀ ìsinmi oko. Èyí ló sì fà á tí rògbòdìyàn náà tó fi ń lọ ní abẹnú tó sì ti fi mú kí àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ilẹ̀ Ìgbò kí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ báyìí wípé nílẹ̀ Nàìjíríà tá a wà yìí oníkálukú ló ní òfin, bẹ́ẹ̀ ni ìjọmọnìyàn sì wà pẹ̀lú gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin tá à ń lò nínú ìwé òfin ti ọdún 1999 títí di àsìkò yìí. Wọ́n ní ààyè gba gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti tẹ ilẹ̀ tó bá wù dó gẹ́gẹ́ bí àwọn ọmọ Ìgbò bí wọ́n ṣe wà ní ìpínlẹ̀ Èkó wípé òfin ilẹ̀ Nàìjíríà fi ààyè gbà wọ́n kí wọ́n sì máa fi páńpẹ́ òfin gbé gbogbo ẹni tó bá tako òfin ilẹ̀ Nàìjíríà yìí, èyí tí wọ́n ń fọn rere pé àwọn ọmọ Ìgbò tó wà ní ìpínlẹ̀ Èkó wọ́n gbọ́dọ̀ padà sí ilẹ̀ bàbá wọn. Ó ní bí wọn ò bá ṣe èyí níṣe ni wọ́n ń fẹ́ wàhálà àti ìdàrúdàpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tí wọ́n jẹ́ ìyálọ́jà ẹgbẹ́ onírẹsì ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti tú jáde báyìí láti ṣe ìfẹ̀hónúhàn àti ìwọ́de tó lágbára látàrí bí wọ́n ṣe fi ẹ̀sùn kan àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí èyàn kọ́sítọ́ọ̀mù lórí bí wọ́n ṣe ń já ṣọ́ọ̀bù wọn tí wọ́n sì ń kó ìrẹsì olówó iyebíye jáde. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ẹgbẹ́ náà ní ìfẹsowápọ̀ nínú ọjà Láfẹnwá tí wọ́n jẹ́ ti onírẹsì ní ìpínlẹ̀ Ògùn ní Abẹ́òkúta ó ní wọ́n ti sọ ọ̀rọ̀ di mímọ̀ lánàá òde yìí nígbà tí wọ́n ṣe ìwọ́de káàkiri ìlú ọ̀hún. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí kọ́sítọ́ọ̀mù ó ní wọ́n máa ń já ṣọ́ọ̀bù àwọn tí wọ́n sì ń kó ìrẹsì tí kò dín ní 20 mílíọ̀nù tí wọ́n ti kó lọ báyìí. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ kìíní nínú ẹgbẹ́ ìfẹsowápọ̀ náà ìyún Adérónkẹ́ Mofẹ́olúwa ó sọ di mímọ̀ wípé ní nǹkan bíi nínú oṣù karùn-ún ìyún ní ọjọ́ 27 sí ọjọ́ 29 oṣù karùn-ún níṣe ni àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè náà ni wọ́n ti ṣe ìkọlù sí ṣọ́ọ̀bù àwọn ní òru tí wọ́n sì ti kó àpò ìrẹsì tí wọ́n ti kó lọ. Wọ́n ní àwọn ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ tẹ́lẹ̀ rí kó tó wá di wípé wọ́n tún jáde ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí à ń lò lọ́wọ́ yìí tí wọ́n sì tún ti wá ṣe ìkọlù sí ṣọ́ọ̀bù àwọn nínú ìtàn ti ṣe di mímọ̀ wípé 20 mílíọ̀nù ráìsì ó ní wọ́n ti gbé lọ sí àgọ́ wọn báyìí. Wàyí o, ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ kejì náà Fọlákẹ́ Clement òun náà tẹ̀síwájú wípé bí àwọn ṣe wàyí o ńṣe ni àwọn ń gba owó èlé èyún lóònù ní iléeṣẹ́ ìfowópamọ́ nílẹ̀ yìí tí àwọn fi ń gbéra. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn jẹ́ ọlọ́jà yìí ó ní àwọn jẹ́ opó, bẹ́ẹ̀ ni àwọn míì ò ní ọkọ ní ilé tí wọ́n sì ń tọ́jú àwọn ọmọ wọn. Ó ní àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè yìí ó ti wá di lemọ́lemọ́ wọn kí wọ́n máa já ṣọ́ọ̀bù àwọn lẹ́yìn kí wọ́n sì máa kó ìrẹsì àwọn lọ. Ó tẹ̀síwájú wípé ìrẹsì tí wọ́n ti kó nínú ọjà àwọn báyìí ó ní kò dín ní 255 èyí tó jẹ́ àpò ìrẹsì tí wọ́n ti kó lọ. Nígbà tí ẹni tó jẹ́ olórí àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè èyí kọ̀ǹtrólà kọ́sítọ́ọ̀mù ọ̀hún èyí Bashiru Adéníyì tí yóò máa sọ̀rọ̀ ó ní bí wọ́n ṣe rí bẹ́ẹ̀ gan ni ọ̀rọ̀ náà ṣe jẹ́. Ó ní gbogbo ìwà tí àwọn ọlọ́jà náà wù pẹ̀lú bí wọ́n ṣe ń kó ìrẹsì wọlé lọ́nà tí ò tọ́ ó ní kò bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu. Ó ní tí àwọn kan máa ṣe báyìí ó ní láti wá ọ̀nà míì láti fi máa dẹ́kun ìwà burúkú tí wọ́n wù yìí o. Ó ní ṣùgbọ́n bí àwọn ṣe sọ yìí gan ó ní ọ̀rọ̀ ṣe jẹ́ torí ìrẹsì tí wọ́n kó wọlé ọ̀hún ó ní kò bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu. Látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ti di lemọ́lemọ́ nílùú Òṣogbo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí níṣe ni àwọn olùgbé ìlú náà
ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún wípé kí wọ́n tètè wá ojútùú sí ojú òpópónà náà èyí tó ti di ẹ̀rù jẹ̀jẹ̀ fún àwọn ènìyàn báyìí. Ojú òpópónà tí wọ́n pè ní ọ̀nà bàbá ọ̀nà ní agbègbè Òkèbalẹ̀ sí agbègbè tí wọ́n pè ní Testing Ground tí ń ṣe ìjọba ìbílẹ̀ Òṣogbo ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tí ń wáyé lemọ́lemọ́ báyìí o pẹ̀lú bó ṣe já sí pípé lánàá òde yìí ó ní tírélà kan àti ọlọ́kadà tí wọ́n ṣe ìkọlù sí ara wọn tí ẹ̀mí ọlọ́kadà náà tí wọ́n pè ní Haúsá tí ó sì bọ́ lánàá òde yìí bákan náà ó ní wọ́n sọ wípé ìjàmbá mi náà ni ó tún wáyé ní agbègbè Testing Ground náà tí ó sì tún gba ẹ̀mí ènìyàn méjì nínú ìjàmbá ọ̀hún nínú èyí tí èèyàn méjì míì tí wọ́n fi ara pa yamayama wàyí o gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún ó ní wọ́n ti ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lábẹ́ aláṣẹ àti olùdarí ọmọọba Adémọ́lá Nurudeen Adeleke wípé kí wọ́n tètè wá ojútùú sí ọ̀nà náà pẹ̀lú bó ṣe já sí wípé ọ̀nà náà ló jẹ́ ojú kan ṣoṣo ètò sí wípé àti tírélà àti ọkọ̀ kékeré àti àwọn ọlọ́kadà ibẹ̀ ni wọ́n ń gbà pé kí wọ́n tètè wá ojútùú sí ṣíṣe ọ̀nà náà kí ó lè dẹ́kun ìjàmbá ọkọ̀ ètò ń gba ẹ̀mí àwọn olùgbé agbègbè ọ̀hún ní gbogbo ìgbà tó sì tún ti di lemọ́lemọ́ báyìí ní agbègbè tí wọ́n pè ní Òkèbalẹ̀ lọ́nà bàbá ọ̀nà náà. Ní ti Yorùbá Nation báyìí gbogbo àwọn tí wọ́n jẹ́ akọni tí wọ́n pè fún ìdásílẹ̀ Yorùbá Nation ó ní wọ́n ti ń pe àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá lánàá bẹ́ẹ̀ náà ni wọ́n tún ti ń fọn rere rẹ̀ padà ní òní wípé kí àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú èyí tí wọ́n ti dákọ ẹni tó jẹ́ agbẹnusọ fún olóyè ọmọ Adéyẹmọ ìyún Ìgbòho Òòṣà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláyọmí Kọ́ìkì nínú èyí tí wọ́n ti dárúkọ rẹ̀ pé kí wọ́n tètè pàkítí mọ́lẹ̀ kí wọ́n kéde ọ̀nà àbáyọ èyún awareness lédè eléyìnbó tí àwọn yóò fi jáde síta gbangba báyìí láti máa fọn rere ìgbésẹ̀ Yorùbá Nation ọ̀hún kí àwọn lè tètè jàjàbọ́ kúrò nínú wàhálà àti làásìgbò èyí tí ó ń ṣẹlẹ̀ yìí nínú àtẹ̀jáde tí àwọn míì fi léde tí wọ́n ní ká fi orúkọ bo àwọn ní àṣírí nínú àwọn tí wọ́n jọ ń jìjàgbara náà wọ́n sọ di mímọ̀ wípé bí ó bá jẹ́ ti owó Èdùmàrè yóò bo àṣírí bẹ́ẹ̀ làwọn míì ti sọ wípé ẹ pàṣẹ báyìí kí á tẹ̀síwájú nínú ìgbésẹ̀ ọ̀hún pé a ti káwọ́ gbéra jù nílẹ̀ Oòduà bẹ́ẹ̀ ni ìjàmbá ń tẹ̀yìn ṣẹ̀wá èyí ò sì wá ojú mu bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ajìjàgbara ilẹ̀ Oòduà náà ni wọ́n ń pe gbogbo àwọn àgbààgbà bí àwọn bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti olóyè ọmọ Adéyẹmọ wípé kí wọ́n tètè pa kítí mọ́lẹ̀ kí wọ́n pàṣẹ láti wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ báyìí nípa àwọn Fúlàní tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn àgbẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ní ti Biafra Nation ẹni tó jẹ́ Prime Minister tó ń pè fún Biafra Nation náà èyàn Simon Ekpa òun ló fi fọ́nà kan sí ojú ayélujára rẹ̀ yàn X tó jẹ́ Twitter tẹ́lẹ̀ nínú ètò tí ń ṣe àfihàn fídíò kan níbi tí àwọn ọmọ Biafra náà wọ́n ti pa àwọn ọlọ́pàá ní ìpakúpa gẹ́gẹ́ bí Simon Ekpa ṣe kọ síbẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta ọ̀hún ó ní ẹ fi wálẹ̀ ká máa ṣe tiwa tàbí kẹ́ ẹ kú gẹ́gẹ́ bí ó ṣe kọ síbẹ̀ freedom or die ó ní Simon Ekpa ni ó kọ sí ojú fídíò náà fídíò ọ̀hún ni ó ń ṣe àfihàn bí àwọn Biafra bí wọ́n ṣe ń pa àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé àwọn kò fẹ́ rí ẹni tó jẹ́ ọlọ́pàá Nàìjíríà kankan àbí ọmọ ogun ilẹ̀ yìí kankan ní agbègbè ọ̀dọ̀ àwọn pé bí àwọn bá ṣe bẹ́ẹ̀ kẹ́ẹ̀fì wọn níṣe ni àwọn yóò máa rán wọn lọ sí àjò àrèmábọ̀. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì tún ti jẹ́ olùdíje sí ipò ààrẹ Amẹ́ríkà nínú ìdìbò tí ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún yìí èyàn Kamala Harris ó ti sọ wípé ó ń ṣe tán báyìí o láti kojú Donald Trump lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìsọ̀rọ̀ ìta gbangba èyí tí wọ́n ń pè ní debate tó máa wáyé nínú oṣù kẹsàn-án àti oṣù kẹwàá nínú ọdún tá a wà yìí Kamala Harris ló sọ èyí di mímọ̀ wípé ìgbésẹ̀ tí wọ́n ń gbé tẹ́lẹ̀ ni wípé kí àwọn àti Donald Trump tó jẹ́ olùdíje sí ipò ààrẹ náà nínú ẹgbẹ́ òṣèlú tiwọn náà wípé wọ́n jọ kojú ara wọn nínú ìdíje ọlọ́rọ̀ ìta gbangba
Kamala Harris wá ní òun ṣetán bẹ́ẹ̀ ni òun sì ti ráàyè fún Donald Trump pé káwọn kojú ara wọn ní ẹ̀ẹ̀mejì bí àwọn bá kọ́kọ́ kojú ara wọn kí àwọn tí wọ́n jẹ́ igbákejì àwọn náà káwọn náà kojú ara wọn lẹ́lẹ́kejì rẹ̀ kí àwọn wá padà fi àdàgbé ètò náà rọ̀ sínú oṣù kẹwàá kí àwọn tún lọ́jọ́ kojú ara wọn kó lè mọ̀ wípé ní tí ọkùnrin ṣe obìnrin ṣe ju igba rẹ̀ lọ. Kamala Harris òní wọ́n yàn kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ lẹ́yìn tí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè náà báyìí Joe Biden tó ti ní òun kò lè lọ mọ́ látàrí àìlera rẹ̀ àti àìní àkíyèsí tí àwọn ènìyàn fẹ́ lọ́dọ̀ rẹ̀ tó sì ti fi yan Kamala Harris gẹ́gẹ́ bí ẹni tí yóò díje sí ipò ààrẹ ọ̀hún. Nínú ìròyìn ti ìdárayá báyìí ẹni tó ti fi ìgbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyún John Michael Obi atamátàsé agbábọ́ọ̀lù ọ̀hún ó ní ó ti pe ẹgbẹ́ ọ̀hún ìyún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wípé kí wọ́n fi ojú okòó sọ̀ọ́dúnrún lórí ọ̀rọ̀ Victor Osimhen pé dandan ni a gbọ́dọ̀ ra Victor Osimhen torí pé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea yìí a nílò ẹni tí ó máa jẹ góòlù fún wa dáadáa lóòrèkóòrè ó ní kí wọ́n fi owó tí wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n sì gbàgbé àhesọ ọ̀rọ̀ pé Victor Osimhen gan òun ló kájú ẹ̀ tó sì lè ṣe góòlù tí àwọn ń fẹ́ fún àwọn ó ní èyí ló sì fà á tó ń fi pe ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea náà pé ká má káwọ́ gbéra o kí wọ́n sì má ṣe dọ̀dọ̀yọ̀ lórí ọ̀rọ̀ náà torí pé Victor Osimhen òun gangan ni ẹṣin funfun tí àwọn nílò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí tìgbọ̀yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ ká tó máa lọ ẹ má gbàgbé gbogbo èyí tẹ́ ẹ ti gbọ́ nínú ìròyìn èyí tó bá kàn yín jù nínú ọ̀rọ̀ yìí níṣe ni kẹ́ ẹ fi sínú comment section kẹ́ ẹ jẹ́ ká jọ pẹ̀kẹ́ lù ú bẹ́ẹ̀ ibi tẹ́ bá sì fẹ́ jẹ́ kí ọwọ́jà ìròyìn wa kó máa dé àbẹ́yìn ní ìròyìn kan tẹ́ ẹ fẹ́ ká bá yín gbé jáde níta gbangba ẹ fi sínú comment section yín àyò ṣe gbogbo ntẹ́ fẹ́ títí dìgbà tá a tún máa padà pàdé lórí ìkànnì yìí orúkọ tèmi kò yí padà Àyànfẹ́ Elédùmarè yín náà ni ènìyàn sàn wá sówó àtẹ̀kú tí ń ṣe baálé ọ̀rọ̀.